It's D2 Clan on the beat. Mbadele Arolu, ojoloko tí ó dá o, Mbadele Arolu. Àgbẹ̀ tó lóhùn yóò gbóhùn mi rọ̀ṣà, mo ní o dúró, máì tí ìgbé rọ̀ṣà, mo fẹ́ tara ṣàṣà dé ilé Pa Ezekiel Ọláyínká Oyèwùmí tí ń ṣọjọ́ ìbí rẹ̀ lónìí tó tún wá bọ́ sí àyájọ́ ọjọ́ ìbí orílẹ̀-èdè tá a wà yìí. Happy 90th birthday to you, bàbá mi àgbàlagbà òye. Bàbá o, bí ó ti lè wù kẹ́ ẹ pẹ́ láyé, ẹ ní mọ̀bòjì ọmọ lágbára elédùà. Mr. Abbey Ọládùnní ló ní kí n bá òun kí bàbá òun délédélé. Ṣèbí agboolé Bólúdé aláfárá ni wọ́n ti gbé yín lọ́mọ, ńbàdàn ní ìlú Ògúnmọ́lá. Bàbá o, ike yín ò jọ tọ̀ya, wọn ò gbúdọ̀ gbé yín fọ́ya. Dẹ̀yìn ò jọ tòòṣà, wọn ò gbúdọ̀ gbé yín fòòṣà láwẹ̀. Ike yín wá di kí àmúṣẹ̀yẹ. Ẹ̀yin lọmọ ẹ̀ṣọ́, ajígbọ́tẹ̀ṣọ́, ẹ̀ṣọ́ Ìkòyí, a fi ọjọ́ gbogbo dára bí ẹgbin. Ẹ wò sà, a ò ní tójú ọ̀rà ká fi yaró. Èmi ò tí ì réèyàn tí yóò tójú mi nà yá mi o, ní bàbá yín wí tẹ ìbógun lọ. Ọmọ akúyan, ọmọ rùyan, ọmọ rùyàn bọ̀tẹ̀ lẹ́rù. Ìbàdàn lẹ́mọ̀, ẹ ò mọ láyípo. Torí ogun ojoojúmọ́ báyìí nílé bàbá yín fi sún mi lọ. Ìjà gbòó báyìí ní ìjà Ìbàdàn. Àbídàkùn Ayọ̀mídì méjì lórúkọ mi. 500 ìdún báyìí ò lè dá pílò dúró. Èèwọ̀ òrìṣà. Ìgbàdé wa bí oyin.